nítorí pé Fẹ́mi refused to confess to her wípé àǹtí ló wà nínú yàrá yẹn because òun ti gbọ́ látọ̀dọ̀ àwọn èké bíi tèmi pé àǹtí ló wà nínú yàrá ló ṣe bínú fọ́ tẹlifíṣọ̀n ẹ̀dẹ̀ mọ̀ kóbìnrin tó bá ti ń ba nǹkan jẹ́ kò sí òbí tínú ẹ̀ máa dùn sí bí àwọn bàbá ó ti yẹ yín bàbá Bello àti ìyá Bello tó wà nínú yàrá kejì làwọn bá sọ pé ó fẹ́ pa wá lọ́mọ. ẹ̀yin èèyàn wa àṣírí Fẹ́mi Adébáyọ̀ ó ti padà tú o bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ wá sí orí TikTok live. ẹ̀yin èèyàn wa ìjẹ́ wàhálà ńlá kan ló délẹ̀ yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa Fẹ́mi Adébáyọ̀. ìyàwó pa mí ń kú lóbìnrin ó fẹ́ pa wá lọ́mọ ó fẹ́ kọ́ mi lẹ́yìn ọ̀kan bí àti ti gbé nìyẹn you want to cut my front teeth lílọ lọ́ọ̀lọ́ láti gbà yẹn nǹkan tó mú ọkọ fi kẹ́rù kú òlé nìyẹn wọ́n bẹ̀bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ọkọ ò gbà mọ́ because wọ́n believe pé ó fẹ́ pa wọ́n lọ́mọ ni and ẹ mọ̀ pé that actress ó close mọ́ wọn accordingly allegedly o actress tí wọ́n ní wọ́n bá ń bẹ̀ yẹn ṣó ti yé yín so because of that láti gbà yẹn ni wọ́n náà ti bẹ̀ bọ̀dá Fẹ́mi láti October 2024 ó dẹ̀ ní kò forgive ẹ̀ mọ́ till now. Adetoun on the other side, guys, I said it the other time, we can be careful of who you call a friend. That Adetoun was the same person. One lady, naturally, only over hot tempered, that's Aladuke. Oh, the man jealous. Over Padinku to me and my husband. Alaragbononi. Faliwere pe ni. O buru dànù when it comes to me, I atoko mi ni. O ma ń bọ̀ kọjá all the time. O mọ̀ pé lórí ọ̀rọ̀ lóbìnrin dé. This same tone, but girl yìí, Aladuke, wọ́n ní kò mọ̀ bí kankan. Àlọ́ ṣògùn is not part of her. Ṣé mọ̀ pé ilé Mùsùlùmí ló fẹ́ ọkọ sí. Tóun ló wá ní, ṣé máa jókòó báyìí ni. Allegedly o, ṣé máa jókòó báyìí ni. You can't sit down and be watching. Moreover, you have a challenged child, a child with challenging behavior. You need get your neighbor. She's always been a fan of So pé tó bá ní problem, kò sí somebody kò jẹ̀gbẹ́ wà jẹ́. Sure you understand? So she decided to follow Toun. Olóhùn ò mọ̀ bí kankan. Toun ní màá mú yín débi kan now. Mo máa wọn bàbá ń gbẹ́jọ́. Tó yẹ pé wọ́n máa ṣe kí ni? Wọ́n máa help condition yín. Èyí tó yẹ kọ́kọ́ yín ojú wọn ò gbé bì kan. The major one ní tí ọmọ tó gbé dání with challenging behavior, a special need child. We pay no. Since you have that, I can help you out. Ká lọ síbi kan. Toun ló gbé Aladuke ló mú lọ lé babaláwo. Wọ́n ní bó ṣe wá mú lọ lé babaláwo yẹn. What people are not sure of ni wípé ṣé Fẹ́mi ló set ìyàwó ẹ̀ up ni or ó kọ̀ kó sọ́wọ́ Tóun ni. Wọ́n ní bí Tóun ṣe bá mú lọ á padà lọ sọ fún ọ̀gá ẹ̀ wípé ọ̀gá ẹ̀ tẹ́ gbé sílé eléjì ògbè ni o. Ó ń ṣe fóònù nínú oògùn. Ọkọ wa wò pé what? Ta ni mo olóyìnbó tí mo gbé sílé skú ó ní ó ń ṣoògùn gan o. Okay, níjọ́ tó bá máa lọ ṣe oògùn yẹn ṣe mọ̀ pé òun á ti confide ní Tóun bàbá ní kí n wá lọ́la o máa wà níbẹ̀ òun lọ sọ́dọ̀ bàbá o. Bàbá wa ṣe kí ni Tóun wá sọ fún ṣe mọ̀ pé ó ti confide ní Tóun wá pé ọ̀gá á pé Fẹ́mi pé ìyàwó yín kọ́ á ní ó wà ní shop á ní kò sí ní shop ó ti lọ ṣe oògùn ibà olé babaláwo ló máa ń lọ ó ń ṣe fóònù nínú oògùn ó fẹ́ fi oògùn bá ti yín jẹ́ oògùn ló fi fẹ́ yín ṣé mo ọkọ wà shocked pé what? Òun náà ló máa ń sọ gbogbo girlfriend tí Fẹ́mi ní industry wọ́n ní Tóun yìí náà ló máa ń sọ fún o òun ló máa sọ gbogbo ẹ̀ fún sọ́dà á lè bọ́kọ ẹ̀jà. Wọ́n ní tó bá ti wá sọ gbogbo ẹ̀ fún ọkọ
ọkọ á ní á wá pé ìyàwó ẹ̀ níbo ló wà Àdùkẹ́ níbo ló wà Àdùkẹ́ mú wa ní ṣọ́ọ̀bù Àdùkẹ́ ò sí ṣọ́ọ̀bù ó wà lé babaláwo. Meanwhile Dayton ló sọ fún ẹ ti understand Dayton ti sọ fún ọkọ á mọ̀ pé wípé bó ló wà òun á ní ṣọ́ọ̀bù kókó mọ̀ kọ́kọ́ òun ò mọ̀ á ní mo wà ní ṣọ́ọ̀bù ọkọ á ní okay kí ló ṣe ṣọ́ọ̀bù á dé àbọ̀ á tún wá pé Dayton padà pé tóun ó lóun wà ní ṣọ́ọ̀bù á ní kò sí ṣọ́ọ̀bù ó wà nílé babaláwo. Ẹ̀yin ẹ̀ tún pè padà á tún pé Dayton wá ń suspect pé ó ṣe Dayton bá ti lọ sí ọ̀dọ̀ bàbá yìí ọkọ òun máa pè òun pé bo lòun wà oyè á tún wá pé ọ̀rẹ́ ẹ̀ pé á pè tóun pé tóun ṣé o pé Fẹ́mi pè mí sìn pé mo wà wípé láti wọ́n pé mo wà ní ṣọ́ọ̀pù á ní àgbẹ̀ ọkàn ń pè yín yẹn má wọrí. Kẹ́ imagine ìwé èèyàn tó jẹ́ òun ló wá pé tó ló pé bàbá ọkọ ló pé bàbá ọkọ ìyá ọkọ àti gbígbẹ ó record voice Aládùkẹ́ níbi tí Aládùkẹ́ ti ń fọ́ ṣé nǹkan tí mo sọ pé wàhálà wà o ó record voice Aládùkẹ́ níbi tó ti ń fọ́ ẹnu pé mi ò ní gbà ọkọ mi á fẹ́ ẹlòmíì ìyá àti bàbá à lọ sí wàhálà máa gbẹ̀mí wọn òun wá.